ọ̀rọ̀ tó ń rùn létí kan ló dá gbogbo wàhálà yìí sílẹ̀ ní èyí tí àgbà ọ̀jẹ̀lú kan nìbàdàn èyún Alhaji Lamidi Adédùbú sọ pé nínú owó tó wà fún ètò ààbò nípìnlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ mílíọ̀nù márùndínláàádọ́rin 65 million naira lóṣù ó yẹ kí òun máa gba mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà 15 million lóṣooṣù láì gbé láì fà. It's collecting 65 million naira a month as security money. Am I not entitled to 1/4 of that every month? Yeah, that's what you are not mentioning 60. No, I don't want anything from him. He should go away. Èyí ni Sẹ́nitọ̀ Rashidi Ládọjà kọ̀ nígbà náà tí wọ́n fi wẹ̀sùn sí i lẹ́sẹ̀. Pẹ̀lú ìrànlọ́wọ́ Adébáyọ̀ Àlàó Akálà tó jẹ́ igbákejì gómìnà nígbà náà ni wọ́n fi kóná ọ̀tẹ̀ náà jò. Ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ 22 oṣù kọkànlá nínú ọdún 2005 ní gbọ̀ngàn secretariat nìbàdàn. Àwọn ọmọ ọ̀sọ́ta kan ni wọ́n déédéé ya wọ olú ilé iṣẹ́ ìjọba Alágòdì bí èṣù yajáko táwọn ti bọ́n tàdá tóògùn wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. Èrò wọn ni pé wọ́n fẹ́ gbẹ̀mí Sẹ́nitọ̀ Rashidi Ládọjà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Ìròmí wọn tó ń jó àwọn onílù rẹ̀ má pọ̀ lábẹ́ omi. Alhaji Lamidi Adédùbú pẹ̀lú ìjọba àpapọ̀ àti kú ilé sí Sẹ́nitọ̀ Rashidi Ládọjà nígbà náà èyún Adébáyọ̀ Àlàó Akálà tó jẹ́ igbákejì gómìnà Ládọjà. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó ń dùn kálukú wọn o. Kíkọ̀ tí gómìnà Rashidi Ládọjà kọ̀ jálẹ̀ nígbà náà pé òun ò lè máa ṣe owó òòlù lápapín ní ìdí abájọ ìjà tí Alhaji Adédùbú ń jà ní tiẹ̀. Ti ìjọba àpapọ̀ ni pé Rashidi Ládọjà kọ̀ láti fara mọ́ ìṣèjọba onísáà kẹta tí kò bófin mu tí ààrẹ ìgbà náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fẹ́ gùn lé. Ṣùgbọ́n Adébáyọ̀ Àlàó Akálà ò rẹ́sùn kankan kà sí ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ o tayọ pé òun náà ṣàfẹ́ di gómìnà ní gbogbo ọ̀nà. Èrò wọn àti tàwọn ọmọ ọ̀sọ́ta tí wọ́n rán wá òjọ àbí ogun lásán ṣáà ni wọ́n ìgbà tí wọ́n dókè odò ni wọ́n dùn. Òfo ọjọ́ kejì ọjà ni wọ́n mú. Nígbà èròǹgbà wọn láti gbẹ̀mí gómìnà òjọ ni wọ́n bá tún wọ́gbọ́n míì dá. Wọ́n fi owó tabu ara àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin díẹ̀ kan nígbà náà. Wọ́n sì wá ẹ̀sùn arúmọjẹ kan sí gómìnà Ládọjà lẹ́sẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ọkọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kan tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ò jẹ́ kí owó ra ẹ̀rí ọkàn wọn. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà náà Ọ̀nàrẹ́bù Adéolú Adélékè ló síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n dúró lórí òdodo. Báyìí ni onígbódágbó sí méjì òpòrọ̀ wá ń gbin pákí oníwàyó ń gbin lá sínú oko tálábòsí dá. Wọ́n ní wọ́n yan ìgbìmọ̀ ẹlẹ́ni méje kó pàdé ẹ̀sùn arúmọjẹ tí wọ́n fi kan gómìnà Rashidi Ládọjà. Ṣùgbọ́n ìké ló ń dárin èké ló ń gbé àwọn ìgbìmọ̀ gbè sẹ́yìn àwọn tó rán wọn níṣẹ́. Àbọ̀ ìgbìmọ̀ làwọn jàǹdùkú wọlé sílé ìgbìmọ̀ aṣòfin. Èèmọ̀ ìmí ẹran nídìí èèyàn Alhaji Lateef Salako tí gbogbo wa mọ̀ sí eléwé ọmọ ló ṣe alága ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ tí wọ́n yọ Ládọjà nípò. House of Assembly. Today, 22 December, year 2005. We are now in peace. Thank you. We were on the floor of the Oyo State House of Assembly. We went there, the 14 of us. The hoodlums invaded the Oyo State Assembly complex. They invaded Protected by the police. Protected by the police. In fact, they were escorted into the chamber by the policemen. Ẹ̀yin náà ṣe à ó ṣàwa náà ní ààhìn. Àwọn ọlọ́pàá kò gbèrègbè igba tàwọn tọ́ta tẹ̀tù tọ́ta pẹ̀lú ẹ̀rọ atajú ni wọ́n ṣe ṣàkà fáwọn òṣìṣẹ́ ìjọba ní secretariat lọ́jọ́ náà. Ìgbẹ́ àfẹ́wé oko là wá nǹkan ọbẹ̀ ẹni ẹ bá rí ẹ bí. The house direct because there shouldn't be vacant
in that position.